Dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà o. A dúpẹ́ àwa láyé tí ó dára wa sí níbi ìgbókùpamọ́ sí àánú pa wá mọ́, àánú gbé wa ró. Àánú mú wa rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹwàá. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọlọ́run a gbàdúrà gbogbo ọjọ́ tí ó jẹ́ ẹtì nínú ayé wa, nínú iṣẹ́ wa, nínú ìlàkọjá wa, ìyẹn wa yóò mú kúrò ní orúkọ Jésù. Àti pé agbára láti máa pa ẹran ara wa kí a lè máa dàgbà nínú ẹ̀mí ẹ̀yin Olúwa yóò yọ̀ǹda fún wa. Tó ti a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kan ní ọjọ́ ẹtì ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé mímú ẹran ara wá sí ìtẹríba. Mímú ẹran ara wá sí ìtẹríba. A mú àkọ́sórí wa nínú ìwé Gàlátíà orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìndínlógún. Gàlátíà orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìndínlógún tí ó kà báyìí pé ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò mú ìfẹ́kúfẹ̀ẹ́ ara ṣẹ. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Gàlátíà bákan náà orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkarùndínlọ́gbọ̀n. Ìwé Gàlátíà orí ìkarùn ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkarùndínlọ́gbọ̀n tí ó kà báyìí pé ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò mú ìfẹ́kúfẹ̀ẹ́ ara ṣẹ. Nítorí tí ara ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí ẹ̀mí, àti ẹ̀mí sì lòdì sí ara. Àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn, kí ẹ má bàa ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Ṣùgbọ́n bí a bá ti ọwọ́ ẹ̀mí mímọ́ ṣamọ̀nà yín, ẹ̀yin kì yóò sí lábẹ́ òfin. Ǹjẹ́ àwọn iṣẹ́ tí ara farahàn, àwọn iṣẹ́ wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àrankàn, ìpànìyàn, ìmutípara, ìréde òru àti irú wọn ni. Àwọn ohun tí mo wí fún yín tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn yìí kì yóò jogún ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́, ìwà tútù àti ìkóraẹni ní ìjánu. Òfin kan kò lòdì sí irú wọ̀nyí o. Àwọn tí ń ṣe ti Kristi Jésù ti kan ara wọn mọ́ àgbélébùú, tí ó sì ti fi ìfẹ́ tí àwọn tí ń ṣe ti Jésù Kristi ti kan ara wọn mọ́ àgbélébùú tí òun ti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. Bí àwa bá wà láyé sí ipa ti ẹ̀mí, ẹ jẹ́ kí a máa rìn nípa ti ẹ̀mí. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wá. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní yìí. Ẹran ara jẹ́ ohun èlò tó lágbára ní ọwọ́ Sátánì. Gàlátíà orí ìkarùn ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ẹran ara àti ẹ̀mí máa ń ṣèlòdì sí ara wọn ní ìgbàkúgbà. Ẹran ara máa ń fẹ́ kí o dẹ́ṣẹ̀, nígbà tí ẹ̀mí máa ń fẹ́ kí o wu Ọlọ́run. Bí ẹran ara bá borí ìjà náà, èṣù ti borí ọkàn rẹ nìyẹn o. Ìdí nìyẹn tí o fi gbọ́dọ̀ fi ẹran ara sí abẹ́ ìṣàkóso rẹ ní gbogbo ìgbà. Ọ̀kan nínú àwọn ọ̀nà pàtàkì láti ṣe bẹ́ẹ̀ ni kí o máa gbààwẹ̀ nígbàkúgbà. Kìkì àwọn ènìyàn tí ó gbààwẹ̀ fún 40 ọjọ́ àti 40 òru. Àwọn mẹ́ta tí a kọ sílẹ̀ fún wa nínú ìwé mímọ́ ni Mósè, Èlíjà àti Jésù. Yóò dùn mọ́ láti mọ̀ pé kìkì àwọn mẹ́ta yìí náà ni ó wà níbẹ̀ ní orí òkè ìpaláradà tí wọ́n tàn bí oòrùn. Ọ̀rọ̀ tòní kì í ṣe fún ẹni tí ó fi ọkàn rẹ̀ ń sáré. Ó wà fún àwọn tó fẹ́ dàgbà nítòótọ́ ni. Má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún ẹ pé àwẹ̀ ti tán nígbà tí Jésù Kristi ti sọ pé ó parí lórí igi àgbélébùú. Ìsinsìnyí ni àwẹ̀ wà fún o. Nínú Mátíù orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹrìnlá dé ìkáǹdógún, àwọn kan wá sọ́dọ̀ Jésù, wọ́n sì ṣe àròyé nípa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé wọn kò gba àwẹ̀. Ó sọ pé lẹ́yìn ikú òun, àjíǹde àti ìgòkèrí ọ̀run, àwọn ènìyàn náà yóò gba àwẹ̀. Àwẹ̀ wà fún ìsinsìnyí, a ó sì gba àwẹ̀ títí ọkọ ìyàwó yóò fi dé ni o. Nígbà tí ó bá dé, kò ní sí ìdí fún wa láti gba àwẹ̀ mọ́ o. Nínú ìwé Jòhánù kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkejì sọ pé nígbà tí ó bá padà dé, a ó rí, a ó sì dàbí rẹ̀. Nígbà tí ìgbàsókè bá dé, àwọn tí kò tíì kú ni a ó pa láradà láti dàbí ara Jésù Kristi Olúwa. Ní àsìkò náà, a kò nílò ohunkóhun tí ó bá ń jẹ nínú ara tuntun rẹ ni àwa náà yóò máa jẹ. Ṣùgbọ́n kí o tó di ìgbà náà, nígbà tí ara rẹ sì wà bí ó ti wà yìí, tí o sì ń jìjàkadì pẹ̀lú ẹ̀mí, o gbọ́dọ̀ gbààwẹ̀ láti wà nínú ìmọ́lẹ̀ Kristi síbẹ̀. Àwọn kan wà tí ó sọ fún wa pé àwẹ̀ kì í ṣe fún ayé oore ọ̀fẹ́ o. Òpùrọ́ ńlá ni wọ́n o. Pọ́ọ̀lù àpọ́stélì oore ọ̀fẹ́ sọ nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n
gbààwẹ̀ ó pé òun ń gbààwẹ̀ ní ìgbàkúgbà, ó ń gbààwẹ̀ kí ó lè borí ẹran ara, kí ó má sọ di ẹni ìtanù, kí ẹran ara má bàa sọ di ẹni ìtanù. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹrìnlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Pọ́ọ̀lù àpọ́sítélì sọ pé ọ̀pọ̀ ènìyàn ń sáré ìje, ṣùgbọ́n ẹnìkan ni yóò borí. Bí o bá fẹ́ wọ ìjọba ọ̀run, a jẹ́ pé o gbọ́dọ̀ gba ààwẹ̀, o gbọ́dọ̀ sọ ààwẹ̀ gbígbà di ìgbésí ayé rẹ. Kókó ọ̀rọ̀: yan àwọn ọjọ́ kó yà wọ́n sọ́tọ̀ nínú ọdún fún ààwẹ̀ àti àdúrà. Bọ́kọ̀ bá lọ sókun tó bá lọ sọ́sà, á padà sí èbúté. Ibi tí a fi àdàgbà ètò ọ̀run ṣíṣí kíkà ti èní sí nìyẹn. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.